gbẹ́gẹ́dẹ́ gbiná àwọn ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ omijé ojú mi ìyún Bùnmi Akínàánú àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n gbọ́ ìgbà bòmí o bẹ́ẹ̀ ni lára àwọn tó jẹ́ pé wọ́n ti dúró ti omijé ojú mi ní gbogbo ìgbà tí ń bẹ lọ́sípítù jẹ́ pé àwọn ni wọ́n ràn lọ́wọ́ tí wọ́n ń ṣojú tí wọ́n ń ṣẹ̀yìn fún ìjẹ́ jẹ́ mọ̀ pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ti da nǹkan rú mọ́ wọn lójú o bẹ́ẹ̀ sì ni wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ságọ̀ọ́ ọlọ́pàá pé kí wọ́n wá ro tẹnu wọn. ọ̀gbẹ́ni kan jáde tó wá ṣàlàyé bọ́rọ̀ yẹn ṣe jẹ́ gan ní pàtó. ó ní pé kó tó di pé Bùnmi ṣaláìsí ló ti mọ̀ pé òun máa kú. ó ní bẹ́ẹ̀ sì ló pe gbogbo àwọn táwọn jọ wà tó ń sọ gbogbo àwọn nǹkan tó fẹ́ kí wọ́n ṣe nígbà tóun bá kú tán tó ń ṣàlàyé gbogbo ẹ̀ fáwọn lọ́kọ̀ọ̀kan léjèèjì. ó ní àmọ́ àṣìṣe ńlá tí Bùnmi ṣe ni wípé kò invite lọ́ọ̀yà sí gbogbo àwọn agreement tó ṣe kalẹ̀ yẹn, gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ, gbogbo document tó ti prepare kalẹ̀ kò invite lọ́ọ̀yà sí, kò ságbẹjọ́rò kankan bẹ̀, kò sí amòfin kankan bẹ̀, láàrin ara wọn náà ló ti jọ sọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ sì ni kò carry ọ̀pọ̀lọpọ̀ àwọn family yìí kò carry wọn along. ó ní kí wọ́n ṣe ayẹyẹ ìkẹyìn tó dáa fóun tóun bá kú tán. bẹ́ẹ̀ sì ló ń sọ fún wọn pé kó má yáwó kankan o kó sì má tọrọ owó fóun. gbogbo ìwọ̀nba nǹkan tí gbogbo wọn lágbára láti ṣe ni wọ́n sọ yí pé àwọn ń ṣe. wọ́n ní pé àwọn mọ̀lẹ́bí sì wà ń bẹ̀ nígbà táwọn jọ ń dábàá gbogbo ìgbésẹ̀ táwọn fẹ́ gbé nípa ọ̀rọ̀ ìsìnkú omijé ojú mi báwọn ṣe fẹ́ sin òkú ẹ̀. wọ́n láwọn ti lọ sanwó ibi táwọn fẹ́ sin sí, wọ́n ti ra gbá, wọ́n ti ra wo, wọ́n ti ra àkókò bàbá àsásùn, wọ́n ti gba ibi tí wọ́n ti fẹ́ ṣe patí, wọ́n ti rẹ́ǹtì instrumenti, wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kó tó di pé àwọn mọ̀lẹ́bí wọ́n fẹ́ terminate ẹ̀, wọ́n fẹ́ cancel plan yẹn fáwọn ò ṣe kinní yẹn bí wọ́n ṣe fẹ́ ṣe yẹn mọ́. ọ̀gbẹ́ni yẹn jáde pé àwọn ìdílé yẹn ń wá ọ̀nà láti rí i dájú pé àwọn rówó gbà sápò ara àwọn káwọn bá aráàyè pa owó dáadáa, pé báwọn àwọn tó ń mójútó kinní bó ṣe ń mójútó yẹn kò lè jẹ́ kó wọlé sápò ara tiwọn. bẹ́ẹ̀ sì ló ní pé wọ́n ń jà fún ogún, pé ogún yẹn gangan ló jẹ wọ́n lógún jù. pé bó ni gbogbo nǹkan báyìí ṣe rí ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí ní agbára o, bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ wọn ò dùn lẹ́nu mi. ẹ jẹ́ ń gbé ọ̀gbẹ́ni wọlé kẹfà balẹ̀ wàá gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu ẹ̀ torí ó analyze ọ̀rọ̀ yẹn láwẹ́láwẹ́ lábala ni. kan náà ń bẹ́nu wọn Aláyọ̀ òkọrin ẹ̀mí lòun náà, òun àti omijé ojú mi ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n sì sọ pé ọ̀gbẹ́ni kó ṣe gudugudu méje yàyà mẹ́fà gbogbo extra miles fún omijé ojú mi. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n attack bọ̀bọ̀ yìí spiritually torí pé ó dúró ti omijé ojú mi. kọ́lọ̀ ọba Ẹ̀dùmàrè kó má jẹ́ ká ṣoore ṣe. ẹ bá ń ṣàmì àdúrà, ẹ bá ń gbẹ́tọ́ àdúrà mi. ọ̀rọ̀ yìí kọjá nǹkan tá à ń rò, ọ̀rọ̀ yìí kọjá nǹkan táwọn èèyàn ti ń gbọ́ lórí afẹ́fẹ́ tẹ́lẹ̀. èèyàn mi máa fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ yìí torí pé kí ni àwọn ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu ọ̀gbẹ́ni ó jẹ́ ọ̀rọ̀ kan tó ní agbára, kò ṣeé má gbọ́ ni, kò ṣeé má wò ní fọ́nrán ilé tí mo mú wá yìí. ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ kó tó di pé mo gbé yín débẹ̀. ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó, ìròyìn àjá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tì láǹfààní láti máa gbọ́. gbogbo ẹ̀yin ojú tuntun ẹgbẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ni tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ dẹ́kun dábọ̀ ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. ẹ bá mi comment, kẹ́ máa like, kẹ́sì wọ́n bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lára. láì dènà pẹnu ẹ jẹ́ ń gbé ọ̀gbẹ́ni wọlé kẹ́ wá gbọ́ gbogbo bí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ gan ní pàtó. ẹ má yí kó mẹ́ o, Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Tested and trusted kí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ Capable tẹ́ bá ń gbọ́ ikú kí n pa kíre àrùn kì í ṣe kínu àwọn méjèèjì la pàdé pẹ̀lú Capable tajà akílà ń gbó akílà òde òjìyàn kan bàbá mi pé kíre wọn lọmọkùnrin tí ò bá lè tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n Capable ni o ṣẹ̀kan sùn 1 minute man 2 minute man kò sí yẹn mọ́ Capable lè tí a fi ewé àti egbò ṣe Capable anáyàn pa ẹ̀rọ àbá obìnrin yẹn kò dẹ̀ sí side effect kankan ewé àti egbò la fi ṣe. Capable by the way ó yà kó di Capable gbà kan jẹ́.
èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o. Capable natural herbal remedy ló lè ṣe. gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o. ìwọ tààtọ̀ ẹ ò lè dánmọ́ ìyẹn low sperm count. ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró. Capable natural herbal remedy ló kápá ẹ̀. Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní. àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀. ó yá pé nọ́mbà yìí láti họ́dà fún Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147. ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbàṣẹ ẹ ṣe. Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. kalẹ̀. máa fi ọwọ́ lọ́ọ̀yà sí tí ó bá ti lọ́wọ́ lọ́ọ̀yà nú gbogbo nǹkan tí sista Bùnmi kọ́lẹ̀ báyìí báyìí ni fẹ́ kàn ṣe 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 báyìí wọ́n lè tẹ̀lé láíláí. mo kí gbogbo wa lórúkọ Ọlọ́run wọ́n gbà mí láàyè láti sọ̀rọ̀ látijọ́ yìí. But with the way things are going now, I think we need to be informed because social media is misinformed already about what is going on. Number one, Mudeti lẹ́yìn family. The family is well informed and well aware. But turning to ṣẹlẹ̀ entirely. Number 1A. Gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú Sister Bùnmi tán dẹ̀ close mọ́ wọn nígbà tán wà lọ́spítù. Ni doctor ti fún wọn ní specific date. Pé ọjọ́ báyìí o àǹtí máa kú. So Sister Bùnmi self, she's aware that she's going. So because of that, she has informed all her friends that are coming here. Ẹ ṣe yẹ kẹ́yìn fún mi o, ẹ ṣe yẹ kẹ́yìn fún mi o, ẹ ṣe yẹ kẹ́yìn fún mi o. That is what prompts both the family and the friends that were with her pé ọmọbìnrin ti jẹ̀rora púpọ̀ jù. Ẹ mọ́ tún já jẹ́ kókó ẹ pẹ̀lẹ́. I had some words tó ń sọ pé ṣé ìwọ Sátidé. èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o. Vista natural eye antioxidant capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá. Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes. Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì. yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ. tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún. láti ọ̀dà fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022. àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista natural eye antioxidant capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú. ó yẹ kó ká wa lára ju àwọn lọ ni ó ká wa lára ju ra wa lọ ìgbà tí Sister Bùnmi sick tún wà lọ́spítù a mọ àwọn tá a rí nínú fámìlì o a mọ àwọn tí ò débẹ̀ rárá tó jẹ́ pé àwọn ni wọ́n ń bú wa ní social media àwọn ní spokesperson báyìí ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Because we are not ready to fight anybody. Àti ṣe plans. Ẹ wà wíà. Wọ́n fẹ́ lọ ra ilé. Ẹ wà wíà. Gbogbo ń tán rà pátápátá. Lẹ wà wíà. Ṣùgbọ́n problem tó wà ní pé wọ́n wà wíà ibi tówó ti ń jáde. An Alayo melody singer
ọ̀gá ni ẹ́, bàbá ni ẹ́. Alayo Melody singer, I respect you before, but I respect you more now because you are a man. Torí pé Alayo dúró ti Sister Bùnmi hospital. Alayo was spiritually attacked severally. Imagine somebody that has been under stress for some time. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Àwọn nǹkan tá ń ṣe yìí ẹ̀ ń discourage àwọn èèyàn. Ó yẹ kó rí bẹ́ẹ̀ náà, tó kù bá ti kú kìí ṣe property ló yẹ ká máa jà fún. At least ó yẹ ká tiẹ̀ kọ́kọ́ respect ẹni tó kú yẹn, ká tiẹ̀ kọ́kọ́ respect ẹ̀ náà. But let me tell you, sir, let me tell you, ma, tó kù bá ti kú, property làwọn family máa ń jà fún. Okay, nígbà tá a ṣe gbogbo nǹkan tá a ṣe, police station láti gbọ́ wípé wọn lọ́wọ́ sí nǹkan tí à ń ṣe. Pé family ò lọ́wọ́ sí nǹkan tá ń ṣe, family ò lọ́wọ́ sí nǹkan tá ń ṣe yẹn o. Wọ́n ṣe tí wọ́n ní ní police station. Ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n arrest sister tó dúró ti Aunty Bùnmi hospital. Ẹ bá wa béèrè wípé lọ́jọ́ tá a ṣe physical meeting tójú pé tí gbogbo wa wà ńbẹ̀, kí gbogbo nǹkan lọ ń béèrè lọ́wọ́ ẹ̀ police station yẹn, ṣé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ lójú wa? Ṣání kò kólẹ̀. Ìgbà tí ẹ béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo yẹn ló pariwo lẹ́yìn lórí pé ṣe bí fóònù àti sim card ni. Ẹ já ṣòkú náà. Ẹ bínú mbẹ̀ kẹ́ ẹ fara yá o. Ẹ wá wò pé àwọn pípì wọn fẹ́ kó ẹrù àbúrò wa fún wa. Ẹ wá lọ police station. Ẹ arrest ẹni tó ń sùn tí ò wo nítorí Sister Bùnmi hospital. Police station yẹn náà lẹ tí wọ́n sọ fún wa wípé ẹ lọ́wọ́ sí tá ń ṣe, which you are aware of everything. You know we have done everything. But I tell you, of council, bury a mumbe gbogbo wọn ni. I was begging them. No, it shouldn't be. Gbogbo àwọn bàbá yẹn, wọ́n bẹ̀ wọ́n. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa láyọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa, kò lè jọmọ yín náà kẹ́ ní kó lọ forí lakú. Tá a bá débẹ̀, tá a bá fi tipátipá ṣe, tí family bá kọ́lọ́pàá wá bá wa ńbẹ̀, tí wọ́n bá arrest wa, wọ́n tì wá mọ́lé gbé. Torí kò sí bá a ṣe fẹ́ ṣe, àwọn ni wọ́n ní. Ó lè jẹ́ èèyàn tiwa, ó lè jẹ́ pàdí wa, ó lè jẹ́ èèyàn wa. But àwọn ni wọ́n ní. Àwa ló instruct pé báyìí ni kẹ́ ṣe fún mi. Ṣùgbọ́n àwọn ni wọ́n ní. Nígbà tá a tẹ̀ tí jókòó papọ̀ pẹ̀lú wọn, a fẹ́ ṣe báyìí. I still believe pé we have the consent of the family. Before they cancelled it and decided to arrest the lady that was taking care of her in the hospital. Police station yẹn náà tí ránṣẹ́ sí wa wípé àwọn ò ní interest ń bẹ̀. A dẹ̀ pé I make findings. Nígbà tó ti ẹ̀ ṣẹlẹ̀ mú pé àwọn bàbá yẹn ẹ má wòran, ẹ jọ ẹ ṣe nǹkan. Wọ́n dẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n sọ pé no. Mindset tèmi o, wọ́n wá lè wá o, kó wá change mindset mi o. Mindset mi believe pé wọ́n believe pé báyà wọ́n lè rí owó táwọn bá plan burial yẹn fúnra wọn. Wọ́n scare our away ni now. Wọ́n dẹ̀ wá misinform general public báyìí. Ẹ̀rí tí wọ́n tún sọ pé àwọn ò bẹ̀ wá. Àti ra pósí, àti ra bí tá a máa sin sí, àti sanwó hall, àti sanwó instrument. 100 t-shirts ń bẹ ńlẹ̀ báyìí tí ò wúlò. Eléyìí tán ṣe àtún lọ fi 100 t-shirts àtún lọ fi bẹ̀ wọ́n, wọ́n á gbà á. Àwọn tó ṣe t'Ògbómọ̀ṣọ́, mo pè wọ́n pé kí wọ́n jọ kí wọ́n bá wa lo t-shirt yẹn ń bẹ̀ torí tí àwọn bá ti fi ṣe
artist night yẹn t-shirt yẹn ò wúlò mọ́. Money wasted. Ẹ scare wa ìwé. Àwọn yẹn wá ń bú wa. Family ló scare wa ìwé with police. Ṣáwà sọ pé a fẹ́. Fẹ́tò sísìn ó kájú ẹ̀ tẹ́ bá gbọ́ ó kájú ẹ̀ kí là ń sọ̀rọ̀ ń pa rẹ̀ èyí ni láti dènà gbogbo àrùn tí èèyàn bá kó nípasẹ̀ ìbálòpọ̀ tàbí níbi tí èèyàn ti lọ ṣe ìgbọ̀nsẹ̀ àbí ṣe ẹ̀yọ́ tí kò mọ̀ fẹ́tò sísìn. Tí nǹkan ọmọbìnrin bá ń lami àbí tí ó ń rùn tí ọkọ rẹ̀ ò tiẹ̀ lè bá ṣeré níbi tó yẹ kó ti bá ṣeré ẹ mà kéèyàn gbẹnu sí tí ò lè gbẹnu sí àrùn ti wà bí bẹ̀yẹn nìyẹn fẹ́tò sísìn ó kájú ẹ̀ láti rọwọ́ oríṣiríṣi àrùn tí ó máa ń bá ọmọkùnrin àbí ọmọbìnrin jà nípasẹ̀ ìbálòpọ̀ àbí oríṣiríṣi àtọ̀sí ọlọ́yún ni àtọ̀sún ẹlẹ́yọ̀ ni àtọ̀sí ẹlẹ́jẹ̀ ni àbí kí nǹkan ọmọkùnrin àbí tí ọmọbìnrin kí ó máa roni goro gbogbo gbà fẹ́tò sísìn. Mo fọwọ́ rẹ̀ sọ̀yà gbà mo fòǹtẹ̀ lù ú ọ̀gbẹ́ni lọ gbé e lura kọ kojú àrùn tí ń bá ọ fínra. Èwo ni ká jókòó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. Kòrò má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. Kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání. Látàrí kòkòrò abẹ́. Kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. Kọ́kọ́ ẹni sọ pé yẹ kó dìrònú. Látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. Ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé. Láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò. Láyìíká tó mọ́ tónítóní. Gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin. Tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. Ní glutathione ń bá jà. Kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. Iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Kóbìnrin ó bọ́ṣọ kábí ó bùtì. Kò yóò dúró wò. Má jẹ́ kí àìsàn tó ògùn lè wò. Kó pa ọ́ dànù. Ó yá yára ṣàṣà. Kó pe nọ́mbà yìí. Láti ọ̀dà fún Glutathione tiẹ̀. 0906-866-4147. Lẹ́ẹ̀kan sí 0906-866-4147. Òpin ti dé bá gbogbo vaginal infection. Láti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dópin. Kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. Tó bá ti gbé Glutathione natural capsule lura. Àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòǹtẹ̀lù. Ó yá gbé e lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vector Cecin natural Glutathione capsule. Ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. Lọ fi tipátipá lọ ṣe. Wọ́n wá fẹ́ mú déètì mi. Wọ́n fẹ́ ṣe another one. Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mà. Kí ló dé tí wọ́n lo gbogbo tá a ti rà lẹ́tẹ̀lẹ̀? Kí ló dé tí wọ́n béèrè fún symmetry wo lẹ́ra? In fact, the person that cancelled it is aware of everything. Ọmọ bíi tá ti ṣe everything. Wọ́n ní information everything lọ́wọ́. Àwa kọ́ o. A ṣe ìwọ̀n tá a lè ṣe. Ìgbà tí wọ́n dẹ̀ lé wa sẹ́yìn. A sún sẹ́yìn o. And normally, bí family ṣe máa ṣe nìyẹn. Torí wọ́n ti ṣerú ẹ̀ fún wa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo nǹkan tá a ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Na neglect. Ordinary t-shirt tá a kó ránṣẹ́. Ní kí wọ́n sanwó wọn gbà lọ́wọ́ wa. Ṣùgbọ́n àwọn bàbá wa ní ká dákẹ́. Àwọn èèyàn ní ká má sọ̀rọ̀. Lady tí wọ́n arrest. Ó sì ń print wọ́n láti máa investigate account ẹ̀. Wọ́n wo December kò sí nǹkan kan mẹ́. Wọ́n wo November kò sí nǹkan kan mẹ́. Ká tó wá tún ṣẹ̀ṣẹ̀ ní kó mọ́ October wá. Pé October ló débẹ̀ pẹ̀lú wọn. Ìgbà tó ọmọbìnrin yẹn tó ń sùn tí ẹni tí ara ẹ̀ ò yá. Tó ń kó gbà, tó ń kó àwò, tó ń kó gbẹ, tó ń kó ẹ̀gbin, tó ń wo egbò. Wọ́n sọ̀rọ̀ sí ìgbà yẹn wọ́n ní kó lọ. Ọmọbìnrin yẹn ti hospital dé lálẹ́ àárọ̀ ọjọ́ kejì náà lọ arrest ẹ̀. Kò kí ń ṣe gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ lálẹ́ mọ́ sọ social media. And that's why tẹ́ ẹ̀ lè rí wa. Wọ́n present budget fún wa. Àwa dẹ̀ wò pé budget tí bọ̀dá ìgbé wáyé. We can rally round and doing it around it. That was what caused the problem. I have screenshots. I have evidences. In tá a bá mọ̀ tí ò bá yé wa, ẹja máa bèrè ni. Instead of going to social media and blackmailing people,
instead of going to social media and say things tí ò yẹ kan sọ. Ẹ jọ̀ọ́, gbogbo wa pátápátá, we were ready to go there. But I needed to scare away pẹ̀lú police. Tẹ́ẹ̀dẹ̀ tún sọ pé ẹ̀bẹ̀ o, kàmádé máa arrest wa. Ẹ sà, wọ́n ti fìyà jẹ wá tán. Kí general public tó mọ̀ wípé ọ̀tọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀. So, a fẹ́ràn Sister Bumi. If I have not resolved with Sister Bumi before she died, mi ò lè sí nínú burial plans. Èmi àti Sister Bumi ò ṣe oníjà o. Àwọn èèyàn sọ wípé ẹni mọ̀rẹ́ nìkan tó sọ pé nǹkan tó ṣe fún ẹ lójú ayé lọ́wọ́ náà wá pay fún padà. No. Ẹ bí àwọn tó wà nínú committee. I was crying and begging. Ẹ má jẹ́ ká cancel ẹ. Àwọn family ló ṣe bó ṣe wù wọ́n. Kì í ṣe wípé àwa la ṣe bó ṣe wù wá o. Tó bá dẹ̀ ti mọ̀ pé ò ní family, gbogbo nǹkan tó bá fẹ́ kọ sílẹ̀, gbogbo nǹkan tó bá fẹ́ kàn ṣe fún ẹ, Ọlọ́run níjà rẹ̀ tó máa sick. Máa fi ọwọ́ lọ́yà sí. Tí ó bá ti lọ́wọ́ lọ́yà nú, gbogbo nǹkan tí Sister Bumi kọ́ lẹ̀ báyìí. Báyìí mo fẹ́ kàn ṣe báyìí, 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 wọ́n lè tẹ̀lé láíláí. Torí àrò tó máa pa ni pé ẹni tó ti kú ẹni tó ti kú ò lè máa là lé wa lọ́wọ́. Tó bá ti mọ̀ pé ò lẹ́bí, tó mọ̀ pé ò ní family, anything tó bá fẹ́ ṣe, fi ọwọ́ lọ́yà sí. Jẹ́ kí wọ́n sign. Kí wọ́n náà, kí lọ́yà sign, kí wọ́n náà sign. If possible, do video tó bá ti mọ̀ wípé public person ni ẹ́, tó dẹ̀ wò wípé ó yẹ kẹ́yìn ẹ̀ dà. Mi ò ní sọ̀rọ̀ púpọ̀ o. Mi ò ní sọ̀rọ̀ púpọ̀. Gbogbo àwọn tó ń pariwo ẹni tó ṣojú kò dàbí ẹni ṣẹ̀yìn. Ìgbà tí family láwọn máa arrest wa, tí wọ́n halẹ̀ mọ́ wa. So possible kí ẹnìkan, one person, kó sọ fún gbogbo olórin pátápátá ẹ gbọ́dọ̀ débẹ̀. A fẹ́ràn ènìyàn. Àwọn family ni wọ́n lé wa sẹ́yìn o. Wọ́n lé wa sẹ́yìn. À ń believe pé a máa lọ. Ní àdẹ̀ tó sọ pé àwọn ò bẹ̀ wọ́n o. Wọ́n wá ń pe àwọn olórin tí wọ́n fẹ́ tó wù wọ́n ń pè wọ́n lẹ́yìn. Àwọn yẹn ló wá ń bi wọ́n wípé àwọn tí wọ́n ń plan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́, àwọn dà. Kò sẹ́ni kankan tó sọ pé ẹnìkan kò gbọdọ̀ lọ síbì kan o. Ọlọ́run ràn wá lọ́wọ́. Àní kúkú yà, àní kú rèwerèwe. I love her and God knows I did my part. Gbogbo nǹkan tẹ́ ń gbọ́ yẹn tó wà ní social media yẹn, zero ni o. A dẹ̀ lè sọ everything. Kò ṣe gbogbo nǹkan la ṣe máa sọ tá a bá fẹ́ràn Sister Bumi ní tòótọ́. Mo kí gbogbo yín. Ẹ ṣé o. Ojú ò ní tì í. Kò sí bá a bá ṣe close mọ́ anybody tó kì í ṣe family. Ntí family bá dẹ̀ fẹ́ ló máa ṣẹlẹ̀. Bó ṣe wù family kí burial plans yẹn lọ ló ṣe lọ yẹn. Tó bá mọ̀ pé ò ní family, pé ò dẹ̀ ní terminal sickness, tẹ́sí sọ fún ẹ pé báyìí ló máa kú. Whatever you want to say, sign it and involve a lawyer. That is when what you want will be done. Àwọn tán scare ìwé wọn ṣe ọmọ kékeré o. Àwọn àgbààgbà nínú sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn àgbààgbà nínú olórin. Kí wá la fẹ́ ṣe? Family ló sọ pé báwọn ṣe fẹ́ nìyẹn. Ó dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe. Gbogbo ẹni tẹ́ ń bu wa ṣe o. Bọ̀ ẹ má bínú. Àwa kọ́ o. Bó ṣe wù family kí wọ́n ṣe ni wọ́n ṣe yẹn. Gbogbo nǹkan tá a nílò láti rà, wọ́n dẹ̀ waste ẹ̀. Wọ́n á lọ ra another one. Àwọn bàbá
tẹ́ ẹ ignore tẹ́ ẹ gbọ́ tẹnu wọn ẹ tún wá ṣẹ̀ṣẹ̀ padà lọ bá wọn. gbogbo nǹkan kan la lè máa sọ ẹ má bínú. àwa kọ́ o Aláyọ̀ Melody singer kọ́ o Níyì Peters kọ́ o Lára Olèwé lè ṣe kọ́ o Tèmítáyọ̀ Ìràwọ̀ kọ́ o gbàgbà tá a wà ń bẹ̀ gbọ́ àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn kó Bọ̀dá Sọjí Ọmọ́táyọ̀ kọ́ o. mo jẹ́ ojú mi dìídì sọ fún Bọ̀dá Sọjí ni Bọ̀dá mi Sọjí ẹ ṣẹ̀yẹ ẹ̀kẹyìn fún mi. mo sọ fún wa Aláyọ̀ ẹ ṣẹ̀yẹ ẹ̀kẹyìn fún mi káyé gbọ́kànrún mọ́. But family said no, they want to do it their own way. ṣé bá a jọ plan alákọ̀ọ́kọ́ ni Clayton council Clayton scare àwa ìwé pẹ̀lú police. tí wọ́n bá mọ value tọmọbìnrin yẹn ṣe fún ọ lọ́sibítù wọn ní arrest ẹ o. Ọlọ́run wà pẹ̀lú wa. gbogbo ojú tó ń wò mí yálà láti ilẹ̀ Yorùbá títí tó fi dé òkè òkun ni ìwọ tí o rò pé ó ti tán jẹ́ n sọ fún ọ o má fi ìrònú para ẹ torí wípé ewé ń jẹ́ ewé wà egbò wà fún àwọn tí Elédùmarè kó lé lọ́wọ́ tó sì mọ lílo ẹ̀ ewé àtegbò ó ń jẹ́ bíi tàtijọ́ o yálà ìwọ tó jẹ́ wípé diabetes ló ń dẹ̀ ọ́ láàmú ni ó wọ́ ọmọ ni ó kù díẹ̀ káàtó àbí àrùn àgànná mental problem ló bá ní ló ń dẹ̀ ọ́ láàmú ewé àtegbò wà o bí àwọn baba ńlá baba wa ṣe ń lò láyé àtijọ́ ó wà bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ wípé àtọ̀ ṣúgà ló ń dà ọ́ láàmú ni ó ń ṣiṣẹ́ ó ń jẹ̀jẹ̀ ìlérí ni tó o bá ti ní ìgbàgbọ́ wípé tó o bá ti lò ó ti rí bẹ́ẹ̀ Elédùmarè kó lé àwọn kan lọ́wọ́ o bí mo ṣe jogún ẹ̀ lọ́wọ́ baba ńlá baba tó bí mi lọ́mọ lágbá Elédùmarè tí mo bá lò fún ẹ Elédùmarè á jẹ́ kó jẹ́ fún ọ o á jẹ́ kó jẹ́ fún gbogbo ojú tó ń wò mí lé ìwọ tó wá jẹ́ wípé ó ń ṣiṣẹ́ ó ń jẹ̀jẹ̀ ìlérí ni ó ń ṣe ó ń kù díẹ̀ káàtó ni ó ti dópin látòní lọ kàn sí mi ẹ pè nọ́mbà mi +234 81 32 57 33 88 081 32 57 33 88 lágbára Elédùmarè ilé ayé mi àti ẹkùn yóò wà bákan náà mọ́ ó dàbọ̀.